àkọ́kọ́ ọ̀rọ̀ mi ní pé mo bá bàbá wa Wasiri Markaz dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ọpẹ́ àkọ́kọ́ tí mo bá yín dá ní ẹnu Maulana Mudirul Markaz. Adamallahu hayatahu. ní bí Ọlọ́run ti tó, bí Ọlọ́run ti ṣe yín, bí Ọlọ́run ti kó gbogbo nǹkan tì yín, tó ṣe yín ní lábó ti ṣe yín, tó bá ṣe yín ní ọ̀tá fààyè yẹn àbẹ́yìn náà fẹ́ dá dúró kí Markaz ọmọ ṣe tiẹ̀, ó ṣe é ṣe kẹ́tún rí ìjù báyìí lọ, ó lè mọ́ kalẹ́ náà ní wàhálà. Allah. ọpẹ́ àkọ́kọ́ nù. Alhamdulillah. pé Ọlọ́run ò ní kí nǹkan kan mi ohun yìí tó tayọ tàfà yín. Alhamdulillah. gbogbo ní tèèyàn fi dá dúró tí ó yà àkẹ́ táwọn èèyàn mọ̀ pé àkẹ́ ni ṣẹlẹ́rì búṣì làwọn èèyàn bí aláyédè yìí khalif tún ọ̀rọ̀ fún ni bẹ́ẹ̀ bá lẹ̀ ṣe ti ṣe Ádámù mọ́ èrò pọ̀ jù báyìí lọ àmì lẹ́rìí burúkú lọ́pọ̀ nù. torí ń bẹnu àfa àti ègbọ́yé dò ní pé kérò pọ̀ lẹ́yìn èèyàn jù báyìí lọ kọ́ ní túmọ̀ sí pé ni Ọlọ́run ni ọ́ torí èrò máa tẹ̀lé egun náà ṣeéṣe Ọlọ́run ni wá ṣe o. Allahu akbar. tí ó bá jẹ́ kẹ́ẹ̀dá kan ó gbàgbé ilé àfa rẹ̀ ẹ lè gbàgbé ẹ tá a bá dé yàn yín tí wọ́n á sọ pé ẹ̀rán ti Markaz mọ́ àwọn ó bá yín ṣe tìmọ̀sùn masira fún Mudiru pé ọ̀nà yẹn jìn púpọ̀ láti Ìlọrin wá sí Kánò kéèyàn tó dọ̀hún ó lè ti gbàgbé ìfẹ́ àfa rẹ̀. àbábẹ́ tí ní ọ̀nà túnútúnú ìfẹ́ ṣe Ádámù òkú lára yín ń tó bí ni pé kì í ṣe rí ahánìfẹ́ ń wà tẹ́lẹ̀ inú ẹ̀jẹ̀ ló wà ń tí ọ̀yọ̀ fẹ́ ṣe Ádámù kúrò lára yín ó gé yín lọ́rùn rẹ̀. àkọ́kọ́ ọpẹ́ nù. Alhamdulillah. ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo bá yín dúfọ́ lọ́hùn ni pé ntí kì í ṣọ̀ràn yẹn ẹ mọ̀ pé kì í ṣọ̀ràn yẹn kì í ṣọ̀ràn yẹn kí Maulana Mudirul Markaz fẹ́ràn yín o èyí tó ọmọ kéwò tí gbọ́ yé lónìí náà nù yọ wá ní ládùúrú wàhálà tá a ṣe sínú ilé àfa wa kò jẹ́ kí wọ́n sì máa rí wa lọ́mọ kéwù ó rí pọ́nrán yẹn ní bóun ti fẹ́ wọn nílé àfa àwọn kí wọ́n fẹ́ wọn náà ń bẹ̀ ìwọ ló ṣọ̀ràn yẹn fún kọ́ fẹ́lẹ́ àfa rẹ tó bá fẹ́ ga ilé àfa rẹ kí wọ́n fẹ́ràn rẹ. ni wọ́n jẹ́ ibnul halal fún Sheikh Adam abnawul halal ṣé yẹn lè jẹ́ ọ̀tá Sheikh Adam àbí kọjọ́ta Markaz àbí kó máa bí Ọlọ́run nú kí lè rẹ máa kún bí tàwọn kan ti ń kún mọ́nú lè rí bẹ́ẹ̀ lẹ́fì mọ̀ pé Sheikh Adam wòlíì Ọlọ́run ni mo ń gbogbo ẹ̀dá tó bá dúró lónìí pé àfi kí lè Sheikh Adam tù tó dúró lónìí pé àfi ká débẹ̀ òun ká mọ́ bá Mudiru mọ́ ń bẹ́ tó débẹ̀ pé àwọn ò fẹ́ kí Mudiru ó kú lóòótọ́ àmọ́ kọ́ mọ bẹ́nu lé kọ́ mọ lọ ṣàlàyé tí máa ń ṣẹlẹ̀ ń gbòòrò fún gbogbo ẹ̀dá tó bá dúró bẹ́ẹ̀ tẹ́ bá rí pélé wọn kún ọjà wọn kún ọmọ kéwú ń pọ̀ èrò ń tẹ̀lé wọn mo ní àdàdí barakallahu fika tí Sheikh Adam sọ fún wọn njọ́ tí wọ́n ṣiṣẹ́ ìyọnu nù njọ́ tí wọ́n bá lo barakallahu fika yẹn tán gbogbo èyí tí wọ́n ṣe lẹ́yìn Ádámù òun kò náà tíjẹ yóò náà. ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ìfẹ́ Maulana Mudir ẹ̀ẹ́rí sọ̀rọ̀ yẹn kí wọ́n gbọ́dọ̀ fẹ́ràn yín. èmi wá ń sọ fún yín bilisani hali wa lisani maqali qalban wa qaliban pé wallahi alazim Maulana Mudirul Markaz tafana fi hubbikum. Allahu akbar. ṣe àpá àwọn níbi sọ̀rọ̀ ntẹ́mi kan ṣe ní kankan ní ọ̀rọ̀ tí n sọ yìí tayọ kí mo gbé báyìí dání. oore wa ni tọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ ó wá ní ìdí kéèyàn mọ̀ bẹ̀rọ̀ kó kalẹ̀ kó wá mọ́jú kó tún lálẹ́ kó tún mọ́jú. afọlájò kólé àwọn ẹni Ọlọ́run yìí bẹ̀ lọ́wọ́ àdánwò tí dé báyàn tí wọ́n mọ̀ sọ pé nígbà yìí ẹ̀ kò sì tí ì kú ọ̀rọ̀ mẹ́jọ ó kàn yín láyéláyé ní Markaz. Àmín. àwọn tí wọ́n gbọ́ Sheikh Adamu yé débi pé wọ́n gbọ́ Mudiru yé yìí ń bẹ́nu wọn tó jù yín lọ lọ́jọ́ eré ń bẹ́nu wọn tó ṣáájú yín ké kódà ń bẹ́nu wọn tó kọ́ yín kọ́rọ̀ wọn ayọ̀ ẹ̀yin kó ní ẹgbọ́ àfa yín yé kí ìfẹ́ àfa yín ó sì mọ ọrìn kiri inú ẹ̀jẹ̀ yín oore Ọlọ́run ni tó rà rí bẹ́ẹ̀. Alhamdulillah. njọ́tara mẹ́kàníkì Muhammad kólu yìí ni àwọn ọ̀fẹ́ ẹni sẹ́ ọ̀dà tó bá yí ọ̀rọ̀ padà ńkọ́ wọ́n ní kó má yí ọ̀rọ̀ padà àwọn ọ̀fẹ́ rárá ni gbogbo tí ń jẹ́ èèyàn jọ náà ni wọ́n ní kí Muhammad kú o àfọ oníṣirọ̀ ni gbogbo ntọ́lọ̀ ń wá da lẹ́yìn èèyàn nìkan gbogbo wọn ni wọ́n sunkún pé ìmọ̀lẹ̀ ẹnu lè yìí ní lọ yìí á béèrè pé sọ rọrùn bẹ́ẹ̀
wọ́n ní ká padà sọ́dọ̀ Imam Busiri ọlọ́run Imam al-Busiri sọ pé kẹ́mùrọ̀ àyínà ma laysa ya'qilu kọ́dí òlìhìmà ma laysa yòlàmùlù ukọ̀láhù. àwọn àgbàlagbà téèyàn rò pé àwọn tí wọ́n jẹ tí wọ́n mu tí wọ́n ná tí wọ́n lò pẹ̀lú Sheikh Adam àwọn ló yẹ kí wọ́n gbọ́ bàbá yẹn yé kí ló kan lọ́hùn. wọ́n sọ fẹ́ nìkan kí wọ́n mọ mùdírù àgbàlagbà mi tẹ́ ń wò lọ. àgbàlagbà tó bá sì gbà pé ní tí wọ́n bá sọ fún mùdírù ní máa sọ wallahi bó tilẹ̀ ń kó pẹ́ lára ẹ̀ tó o mọ Habibullah. kẹ́mùrọ̀ àyínà náà nù mélòó tá a rí ma laysa ya'qilu ń tààrò pé kò ní làákàyè lórí kọ́dí òlìhìmà ma laysa yòlàmùlù ukọ̀láhù àwọn tààrò pé yẹ kọ́rọ̀ yẹ kò yé wọn mo bá yín dúpẹ́ yìí náà lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ọpẹ́ ẹlẹ́kẹta ní pé àyè tá a wà ń bẹ̀ yìí makanun mu'tabarun indal alamati al-ilori wa inda maulana mudiril markaz. Alhamdulillah. mudiru ma pé bìkan bẹ tí ń jẹ́ darul hijira tó sì wà lẹ́mìí wa. kò sí ní tó lè mú wọn yànda gbogbo kọ̀ tí wọ́n yànda lásìkò tí wọ́n yànda wọn yìí bí ààyè yìí ọba ní wásùnù tí ó sì ní sànù lọ́dọ̀ wọn. ìní wásùnù ìní sànù mo bá yín dúpẹ́ yìí náà lọ́dọ̀ Ọlọ́run. njọ́ tí èèyàn bá ń ṣiṣẹ́ iṣẹ́ máa pamọ́ njọ́ tí nàtíjà bá bẹ̀rẹ̀ sí jáde tó pamọ́ àmọ́ hàn èyí ń jẹ́ ọpẹ́ àti bàbá wa sí rẹ̀. èyí tí wàá jọ̀rọ̀ bàbá mudiru tí wọ́n fi rán mi sí jòkólẹ̀ ní ìṣẹ́jú mẹ́wàá àjòkólẹ̀ à ń ṣe walimatun nikah ọwọ́ sábà nínú àṣà lọ́rin Abẹ́òkúta ni wọ́n ti bí èmi àmọ́ lọ́dọ̀ mudiru mo padà gbàjẹ́ sí àlọ́rin táwọn tó bí mi náà sì yọnu. bí wọn bá tún kíyàn mọ́ bẹ̀rù ṣé yẹn wáyé ṣá ṣé wọn bá tún kíyàn mọ́ lọ ní sọ wáyé ṣá àfi tó bá jẹ́ pé turidu an takhtara sina'atan ghayra sina'atil ilm tí o bá fẹ́ rin ojú ọ̀nà yìí tó bá fẹ́ rin ojú ọ̀nà yìí mojoko lẹ́yìn ṣe wá síjọ́ kẹmọ́ mọ́ mi wá ń bẹ́ẹ̀ mi wá ní à nígbà tá a parí wọn yí àwọn padà díẹ̀ mọ́ ṣèdè lé mu níwọ̀n Abẹ́òkúta ṣe wá sí. kí ni kójọ pé èso rárá bí kí ni èdè tí wọ́n fi ṣe náà níbi ṣe yìí. Ìlọrin ló nira wàlímà tí a ń ṣe yìí bó tilẹ̀ jẹ́ pé sunna ná Muhammad ni wàlímà àṣẹ ànábì ló ní ká ṣe wàlímà àṣẹ Ọlọ́run ló ní ká ṣe nìkà. Ọlọ́run ló ní fankihu ma taba lakum àṣẹ Ọlọ́run ni àṣẹ ànábì ni pé aolim wala obishat ànábì ni ẹ ṣe wàlímà mọ̀nà kódà kó jẹ́ òbúkọ kékeré nípa ká ẹ fi ṣe wàlímà. àfààní kí ni jẹ́ wàlímà wọ́n ní nǹkan méjì náà látòrí ẹ ṣe wàlímà Wàsíìrù ló fi kan kún lónìí. Allahu Akbar. nǹkan àkọ́kọ́ tá a torí ẹ ṣe wàlímà òun ni li ishahari an-nikah ẹ jẹ́ káwọn èèyàn màmá ṣe ní bòńkẹ́lẹ́ pé àwọn èèyàn jẹ́ kí wọ́n jẹ́rìí sí kí wọ́n fojú àánú wo tí ẹ fẹ́ kó bàjẹ́ ń tẹ́ ẹ sopọ̀ tẹ́ ẹ fẹ́ kó tú àkọ́kọ́ nù. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tá a torí ẹ ṣe wàlímà nù sharia Islam òun ni li ta'amin nas ká fáwọn èèyàn ní jíjẹ. ń bẹ́ẹ̀ nù yàn wíkẹ́ndì nìkan lòun máa jẹran lé ẹ jẹ́ wọ́n jẹran lọ́dọ̀ yín kí wọ́n fẹ̀mí ṣàdúrà sọ́dọ̀ Ọlọ́run. bàbá Wàsíìrù wá fi kan kún lónìí wọ́n ní kí wàlímà nínú ilé tàwọn kó tún máa jẹ́ lè kọ́ wọlé ahibba. Allahu Akbar. kí àwọn olólùfẹ́ pàdé kẹ́mọ̀ kí babalágége ń bẹ lẹ́kọ̀ọ́ ní bárìmà yìí ni wọ́n ń ṣe lẹ́yìn náà. tó bá jẹ́ ọ̀rọ̀ ló pàṣẹ pé ká ṣe nìkà ànábì ló wá pàṣẹ wàlímà bá a ti jòkó lẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé amúrù méjèèjì àlà amúrù nínú sharia Islam al-ma'muratu shar'iyya àwọn afa pín sí méjì. Àlà amúrù ń bẹ aláwájì ìlìsàm amúrù tó yẹ pé ọ̀ràn yẹn pọ́n ẹ̀ gbọ́dọ̀ má tẹ̀lé béèyàn tẹ̀lé yọ jẹ̀yà. amúrù ẹlẹ́ẹ̀kejì ni àlà amúrù aláwájì àfùdọ̀líyà ọ̀dà kó o ṣe béèyàn bá ṣe yọ gbalada ẹ̀dá tí o ṣe ò ní jìyà. tọ́lọ̀mbá ní akíní sọ̀láàtà ẹ̀ kírun béèyàn ò kírun yóò jìyà torí àlà amúrù aláwájì ìlìsàmù ni. Wa atu zakata bẹ́ẹ̀ yọ sakato ní kápá rẹ̀ yóò jìyà torí àlàmúrù aláwájì àlìlzámù ni àmúrù tó ní fáńkì huma taba lakum àlàmúrù aláwájì àfdọ̀líyà pé ọ̀dà kọ́ fẹ́ kí wọ́n náà má kakùrù bẹ́ẹ̀ bá fẹ́ yàwó kò dọ̀tà ọ̀rọ̀. àwárí àdìsí tí ànábì fúnra ẹ sọ pé àníká usunnati àwọn yàrá máa ṣì í tú Darul Hijra fẹ́ tú lọ́sàn-án wọ́n máa ṣe àdìsí yẹn tún púpọ̀ pé ànábì sọ pé àníká sunnati faman ragiba an sunnati falaysa minni
wọ́n wá tún pé gbogbo ẹ̀dá tí ó bá fẹ́yàwó kò sínú àlùmọ̀ ànábì àwọn òsìgbọ́n tá ànábì ń wí ntọ́ dàrú náà ní tẹ́ sọ pé òun nìkan ní Markaz mọ̀ pé lóga nìkan náà rán bẹ́ẹ̀ tọ́ ọba ti mọ lóga òníra ìdédi sẹ̀ríà. nta ànábì ń bẹ ànábì ní nikahu sunnati nikahu tẹ́rí wọn àbí wàlímà rẹ̀ ojú ọ̀nà èmi ànábì sunna mi ni faman ragiba an sunnati gbogbo ẹ̀dá tó bá bu ẹnu àtẹ́lu sunna mi níbi nìkáwù yẹn àbó fojú kéré àbó yẹpẹrẹ rẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin rọ̀gíbà fíhì àti rọ̀gíbà áníhù tó bá ní rọ̀gíbà fíhì ó nífẹ̀ẹ́ sí àbó fẹ́ràn rẹ̀ àbí rọ̀gíbà wú kọ́tà á dá fúnra rẹ̀ àmọ́ tó bá ti di rọ̀gíbà áníhù ó kórìíra rẹ̀ ní kì í ṣe kó tàràkà rẹ̀ fama rọ̀gíbà án súnà tí ò ní jẹ́ gbogbo ẹ̀dá tó bá gbé súnà mi kalẹ̀ a lè gbé súnà yẹn kẹ̀ máa hamala anabi sallallahu alayhi wa sallam bi rummatiha ó lè gbé súnà yẹn yẹn bá nabi ti gbé ó ṣe yìí tó ní kápá ń bẹ́ẹ̀ ó fi yókù lẹ̀ ibi wàlímà ni àwa wà yìí àwa rí inú àṣà lọ́rin àwọn fi Kùránì bọ̀ anabi náà máa ṣe wàlímà àwọn sàhábà máa ṣe òun ló sì tọ́ka rẹ̀ sí wọn àmọ́ sọ́nà tí wọ́n ń gbà ṣe ni wọ́n jókòó báyìí ka Kùránì níwájú ànábì njọ́ náà tá a bá ń ṣe wàlímà ànábì ó bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ṣé àìbẹ̀rẹ̀ rẹ̀ ànábì ń lẹ́nu babalágége ǹjẹ́ àrí ntọ́kọ̀ fún wa pa àlè ṣe lẹ́yìn àlè ṣe mọ̀nà pẹ̀lú bá ànábì ò ti ṣe wàlímà báyìí ká jókòó ká kẹ́ Al-Kùránì bá a ti ṣe yìí o wọ́n ṣe báyìí lójú ànábì bi kalamin sarih àmọ́ ǹjẹ́ àrí ntọ́kọ̀ fún wa èyí tá a ṣe yìí nísìnyí afi kú ẹ̀yẹ bá Al-Qur'anu ni abafi yẹ̀yẹ Al-Qur'an afi kẹ́yẹ bá Al-Qur'anu ni awa ni bẹ̀tì anabi ò ṣe tọ́ba anabi ò ṣe ǹjẹ́ ntá anabi ọba ti ṣe ò sínú ẹ̀sìn awa sọ fún ọ pé al-ma'murat nínú ṣẹ̀ríà ó pọ̀ ju manihiyatu lọ gbogbo tó tọ́ káṣe ẹ lè ṣe nìkáwù báyìí ẹ lè ṣe báyìí ó lè bá gbogbo ẹ̀ nínú Al-Qur'anu tán ó lè bá nu súnà tán lọ́fàá mọ̀nì ìyáàtù gbogbo tí sẹ̀ríà ọ̀fẹ́ káṣe ó mọ níwọ̀nba kò sí nǹkan kan tó jẹ́ èèwọ̀ láyé tí sẹ̀ríà ò ti mẹ́nuba ntí ọba ti sínú èèwọ̀ ọ̀tọ̀ àlèkọlù èèyàn níṣẹ́ lọ́run. At-tariku laysa bihujjatin fi shari'ina. òun ló ṣẹlẹ̀ sí kanú àwọn shuyukhul Azhar wọ́n ní bàbá yẹn máa ń sọ pé ma faratna fil kitabi min shay kò sí kankan tí ò sí ẹ̀rí jẹ́ mi ìṣó rẹ̀ nínú Al-Qur'an gbogbo nǹkan ni Qur'anu dá sí wọ́n lẹ́nu kan wá lè bá wọn pé ẹ má ní gbogbo nǹkan ni Al-Qur'anu dá sí alikọ́mà tí mo kó dání yìí búrẹ́dì mélòó ni ó ṣe mo sì fẹ́ rí nínú Al-Qur'an pé fúláwà tí mo kó dání búrẹ́dì mélòó ni ó ṣe ẹ̀rí Al-Qur'anu ni mo sì fẹ́ bàbá wọn ní gbogbo nǹkan ni Qur'ani dá sí àmọ́ gbogbo èèyàn kọ́ Al-Qur'anu bá sọ̀rọ̀ bàbá ni ẹ lọ pé Mahmudu tó ní makhbasu ń bẹ̀ ń wá àwọn àpè ẹ̀ tó ní bakery dé ó ní fúláwà tí wọ́n kó dání yóò ṣe tó búrẹ́dì mélòó ó ní yóò ṣe búrẹ́dì mẹ́rin tó ọkùnrin mẹ́rin jẹ wọ́n béèrè lọ́wọ́ oníbèrè pé ọgbà àbí ọgbà ó ló gbà á ti dá olóhùn ó ní rárá mo lẹ́rìí Al-Qur'anu mo fẹ́ náà sunu Al-Qur'anu ó ní náà sunu náà ní pé fasalu ala dhikri in kuntum la ta'lamun èmi kì í ṣàfọ̀ oní búrẹ́dì àfọ̀ òǹkéwìlẹ̀ Qur'anu tí wọ́n ní tí wọ́n bá ti bí ọ́ ní ntọ́ọ̀mọ̀ pé àwọn tí wọ́n bá wà ní area àwọn tí wọ́n specialize síbẹ̀. ntí sẹ̀ríà tí ó bá sọ pé ẹ má débẹ̀ ntọ́ bá jẹ́ èèwọ̀ nǹkan lè jẹ́ náàyù náà ala waji ilzam pé náàyù ni má débẹ̀ tọ́ ọ bá débẹ̀ ọ jẹ̀yà ó sì lè jẹ́ náàyù. onítorí ká nẹ́bí yaqtadi man'an wala ijaba. bí nǹkan ó ti máa jẹ́ amúrò ala waji ilzam wa ala waji al-afdaliyya ní náàyù náà máa jẹ́ bẹ́ẹ̀ náàyù ala waji al-afdaliyya náà ń bẹ sẹ̀ríà ló ní kéèyàn má fọwọ́ sí jẹun má fọwọ́ sí fún yẹn ní nǹkan má fọwọ́ sí gba nǹkan lọ́dọ̀ yẹn béèyàn bá lu ọwọ́ sí ń kọ̀ dọ̀tá ọlọ́run bẹ́ẹ̀ ọba tó dá ọwọ́ ọ̀tún náà lọ́dọ̀wọ́ sí àmọ́ náàyù yẹn wá jẹ́ afdaliyya ní pé afdọ́lù ní kó lu ọwọ́ ọ̀tún ń túmọ̀ sí pé wàlímà ta torí ẹ̀ jòkó yìí a jáde kó nu ẹ̀sìn ọlọ́run a sì jáde kó nbí súnà nẹ́bí tọ́lá wákàtí mú wa lóní bídíà pẹ̀lú ẹ̀ pé ntí lọ́ọ̀rín ṣe ibo wọ́n ti rí kẹjọ kó wàlímà kí a túmọ̀ bí Al-Qur'anu fún wọn àfi ntí ò sí nú ẹ̀sìn kùn torí ntí ń jẹ́ bídíà ní kéèyàn ó gbé nǹkan kalẹ̀ káwá wo tó gbé kalẹ̀ yìí kó má ní aslu kan fi díìnì yẹn dẹ́rì ju táàtà pé àárí bí tá a lè kí sínú ẹ̀sìn
kíka alukur'an ló fẹ́ pèlè wọ̀ ni àbí ká kó àwọn onímọ̀ jọ àwọn ẹni alibarika àwọn àlùfáà àwọn olùsílọ̀hún ká wá báraka jòkó èwo lè wọ́n bẹ̀ tí ọba ti ṣe wọ́n bẹ̀ lábẹ́ najul hukmi bil ma'al àbí ká pè ní al hukmu bil masir á mọ̀ fún nǹkan ní ìdájọ́ látara ibi tó bá parí sí kéèyàn béèrè nísìnyí pé kí ni ìdájọ́ kánífà nù sẹ̀ríà islam á sọ pé haramu ni yóò wá ní ẹmúná sùn wá á sọ pé ìgbẹ̀yìn ló ti rí náà sùn rẹ̀ kí lè má ṣe kánífà yóò lọ́kùnrin àtòbìnrin máa jó papọ̀ ńbẹ̀ haram tó bá ṣe kánífà tán àmọ́ pelére haram tá a bá ṣe tán tó bá dé ọwọ́ rọ̀lẹ́ àmọ́ mọtí lóòótọ́ haram ọmọ tọ́lọ̀ ń bá ní kọ́wọ́ rẹ̀ bá ẹjọ́ lọ sùn léńjọ́ náà ni haram najul hukmi bil ma'al ibi tí kánífà máa parí sí lóko sọ kánífà di èèwọ̀ ló sọ di haram èyí tí a jòkólẹ̀ tá n kó alukuraanu jáde kì í ṣe haram halali nínú sẹ̀ríà. afaani tẹ́rìkù ká nàbí ọmọ ṣe nǹkan lẹ́sẹ̀ bí hujja ti ń fi shari'ina kì í ṣe hujja nú ẹ̀sìn wa yìí pé ànábì ò ṣe náà la fi ní ṣe. la yaqtadi man'an wala ijaba. ó ní kò sì dájọ́ man'an pé ó ti wá di maniwu wala ijaban àbódi halali ó di ọ̀ranyàn anabi ò ṣe nǹkan ò sọ́dọ̀ ọ̀ranyàn anabi ò ṣe ó sì sọ́dọ̀ èèwọ̀ wa man iqtada. faman ibtaga hadran bi tariki nabiyina. afa ni gbogbo ẹ̀dá tí ń bá wá ń sọ àwọn èèyàn lára pé ẹ má dé díẹ̀ aramu ni kìíní yìí bi tariki nabiyina nítorí pé anabi ò ṣe wàràwù hukman sadiqan wa sawaba. ó sì rí níta àjòkúlẹ̀ tá à ń ṣe yìí pé hukman sadiqan ntọ́ dání wa sawaba ojú ọ̀nà la wa ẹ̀sọ́ tá à ń ṣe ní àyín látàárọ̀ tí ò yọ lọ́hùn nù. qad dalla an nahjil adillati kulliha. olóńtò ti sọnù yányán fíkìú lọ́mọ ọmọ òṣùlù rẹ̀ nu ìdájọ́ tí wọ́n bá ti lélẹ̀ sínú tákàdá ló lé mú o lè bí mi tí ọba sílẹ̀ tẹ́lẹ̀ onírú ẹni bẹ́ẹ̀ ti sọnù níbi nájúlẹ̀ àdìlà ojú ọ̀nà bá ti mẹ́rin ọ̀rọ̀. bal akhta al-hukma as-sahiha wa khaba. onípàápàá ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ da ni ó bọ́mú tọ̀hún lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní inú ẹ̀sìn ni ó bọ́mọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ẹ̀sìn ni ó bọ́mọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ súnà nẹ́bì gbogbo tí ó bá ti jẹ́ èèwọ̀ tó bá ti jẹ́ haramu á ti rí inú náà sùn pé ẹ má dé díẹ̀ ntọ́lá ọba ti sọ pé ẹ má dé díẹ̀ tá nẹ́bì ó sọ pé ẹ má dé díẹ̀ kò ní í sọ̀yàn ọ̀dọ̀ta ọlọ́run afọlájòkólẹ̀ yìí bẹ̀rọ̀ afọlá alibarika yìí bẹ̀rọ̀ àwọn kan ní alẹ́ alórí bẹ̀ níṣẹ́ lánàá. àwọn kan ní bàbá wa alórí bẹ̀ níṣẹ́ lánàá. àdánwò ló bá wọn lónìí àmọ́ wọn ò fura. àdánwò ló bá wọn lónìí àmọ́ wọn ò fura. mo fẹ́ fọlá àwọn ìyá wọn yìí bẹ̀ lọ́hùn. àwọn bàbá wa wọ́n fẹ́ fi ọlá àwọn màmá wa bẹ̀ lọ́hùn. àdánwò tó bá àwọn wọn nì. àdánwò tó bá wọn ní. iṣẹ́ náà ní Sheikh Adamu rán wọn tí wọ́n rí pé àwọn dìgbà kejì ẹ̀. iṣẹ́ náà ní Sheikh Adamu rán wọn ni wọ́n wò pé àwọn dìgbà kejì Sheikh Adamu. àtẹ̀mí. àti bàbá wa. àti gbogbo àwa tí mùdírù ń bẹ̀ ń ṣe. àti gbogbo àwọn tí bàbá mùdírù ń bẹ̀ níṣẹ́. tí wọ́n máa rí wa. wọ́n máa rí wa. tinú wọn máa dùn. tinú wọn máa ń dùn. tá à ń bomi àlùwàlá fún wọn. tá à ń bomi àlùwàlá fún wọn. ọlọ́run o. wala baba Wasiri Markaz. wala baba Wasiri Markaz. má jẹ́ àṣìṣe lọ́dọ̀ mùdírù láíláí. ọlọ́run má jẹ́ àṣìṣe lọ́dọ̀ baba Wasiri Markaz láíláí. má ṣe wá lọ́mọ àlèfúnlé yẹn láíláí. ọlọ́run má ṣe wá lọ́mọ bí sẹ́mi wà lọ́dún níwájú baba Mudir. ọlá Sheikh Adamu lọ́dọ̀ ọlọ́run. ọlá Sheikh Adamu níwájú ọlọ́run. ọlá Sheikh Adamu níwájú ọlọ́run. ọlá Sheikh Adamu níwájú ọlọ́run. má ṣe wá lọ́mọ bú fún mùdírù Markaz. má ṣe wá lọ́mọ bú fún baba Mudir Markaz. gbogbo ntòhùn kí wọ́n bẹ̀ wá kárí jẹ́. gbogbo ntòhùn kẹ́ bẹ̀ àwọn baba wa kárí jẹ́. má jẹ́ àrípa àti ṣe nǹkan kan. ọlọ́run má jẹ́ kárí pa àwọn ti ṣe nǹkan kan o. má sì jẹ́ okun wa lójú. má sì jẹ́ okun àwọn baba wa lójú. baba Sheikh Adam bisimilahi kul huwa Allah. baba Sheikh Adam bisimilahi kul huwa Allah. bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. afa al-imam Mas'ud yasaluna. afa al-imam Mas'ud yasalunaka. àwọn gangan ni baba ní kémi ó tẹ̀lé wa. àwọn gangan ni baba ní kí àwọn baba al-muhaddis tẹ̀lé wa. àwọn ni wọ́n sì mú mi wá. àwọn ni wọ́n sì mú wọn wá. àtẹ̀mí. àtẹ̀yìn. àtàwọn. àti baba wa yasalunaka. àfa wa Ustaz Habibullah Akínwùmí àwọn náà dé nírọ̀lẹ́ yìí. àti àfa wa Ustaz Habibullah Akínwùmí. wọ́n dé nírọ̀lẹ́ yìí. mo dé nírọ̀lẹ́ yìí. ọlọ́run mọ́ṣẹ́ ṣe wá lọ́mọ dáadáa fún mùdírù ọlọ́run jálẹ̀. kò ṣe wọn lọ́mọ dáadáa fún baba Mudir jálẹ̀. má jẹ́ àṣìṣe. ọlọ́run má jẹ́ àṣìṣe. má jẹ́ àṣìwàhù. ọlọ́run má jẹ́ àṣìwàhù.
Allahu akbar. Àwọn bàbá wa tí àwọn bàbá ní kí